A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àjọ alámòjútó oúnjẹ àti lílo egbògi NAFDAC ti bẹ̀rẹ̀ òfin lórí gbígbégidí ìpèsè àti títa ohun mímu ògógóró inú ọ̀rá ike pẹlẹbẹ tàbí gíláàsì tí ìwọ̀n rẹ̀ dí sí 200 mìlílítà 200 ml. Àjọ yìí ṣàlàyé wípé àwọn kò ti ilé-iṣẹ́ tó ń pèsè ohun mímu pa, àwọn kàn dẹ́kun wọn àti má ta ohun mímu inú ọ̀rá àti ike pẹlẹbẹ nítorí ìlera ará ìlú. Nínú àtẹ̀jáde àná ni adarí gbogbogbò fún NAFDAC, Director General Ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Christiana Adéyẹyè ti ní ìgbésẹ̀ wọn ni láti dáàbò bo àwọn ọmọdé, màjèṣín àti ọ̀dọ́ wẹẹrẹ lọ́wọ́ àṣìlò ògógóró. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé bí nǹkan mímu wọ̀nyí ṣe fọ́nká sí ìgboro lọ́pọ̀ yanturu tí owó rẹ̀ kò hán mú kí ó wà ní àrọ́wọ́tó àwọn ọmọdé, èyí sì ń pakún underage drinking, addiction, domestic violence, road accident, school dropout àti àwọn ìwà mìíràn tí kò buyì láwùjọ. Adéyẹyè fìdí ẹ̀ múlẹ̀ wípé lílẹ̀ ìwé mọ́ ara ọ̀rá tàbí ike láti fi ṣe ìkìlọ̀ wípé èyí kìí ṣe ohun mímu fún ọmọdé, not for children, kò tún irun kankan. Ọ̀pọ̀ òbí ni kò mọ̀ wípé ọmọ wọn mutí nítorí bí wọ́n ti dì í ní mọ́ńbélé ó ṣe é fi pamọ́. Bákan náà ni ìròyìn tí wọ́n gbà láti iléèwé kò bójúmu rárá. Director General ṣe àpẹẹrẹ olùkọ́ kan tí ó ṣàlàyé wípé akẹ́kọ̀ọ́ kan ní òun kò lè ṣe ìdánwò bí òun kò bá kọ́kọ́ mu fẹnujá ológógóró. Ṣùgbọ́n ẹgbẹ́ Food, Beverage and Tobacco Senior Staff Association (FOBTOB) yarí wípé ìgbìyànjú àjọ NAFDAC àti gbófinró lórí ohun mímu inú ọ̀rá ti bàṣẹ́ jẹ́ fún ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè. Àpapọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ àti ẹgbẹ́ oníbàárà ti gùnlé ìfẹ̀hónúhàn ní Èkó àti Àbújá tako bí NAFDAC ṣe dínà mọ́ ìpèsè ohun mímu inú ọ̀rá bí wọ́n ti ní òfin yìí lè mú 5.5 mílíọ̀nù ọmọ Nàìjíríà pàdánù iṣẹ́ wọn. Ààrẹ FOBTOB Jimoh Oyibo sọ lánàá wípé ọ̀rọ̀ tí NAFDAC sọ wípé àwọn kò ti ilé-iṣẹ́ pa, ìpèsè ohun mímu inú ọ̀rá àti ike pẹlẹbẹ nìkan ni àwọn fòfin dè kìí ṣe òtítọ́. Ọ̀pọ̀ dépò ní NAFDAC ti gbé òǹdè lé ní àwọn agbègbè bíi Enugu àti Abakaliki. Wọ́n ní láti 20 oṣù kínní ọdún 2026 ni wọ́n ti wà ní títìpa pẹ̀lú wípé àwọn ọjà mìíràn wà níbẹ̀ tí wọn ò fi òfin dè, èyí sì ti ń kóbá ọrọ̀ ajé. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn mọ rírì ìgbìyànjú NAFDAC àti dáàbò bo àwọn ọmọdé àti aláìlágbára lọ́wọ́ ewu àìlera, síbẹ̀ àwọn á fi ẹ̀hónú wọn hàn lórí ọ̀nà tí NAFDAC ń gbé ìgbésẹ̀ yìí gbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kò dín ní 100 ọmọ ilé ìjọsìn Evangelical Church Winning All (ECWA) tí wọ́n ṣì wà ní àkàtà ajínigbé káàkiri ìpínlẹ̀ Kaduna àti Kogi tí àwọn mọ̀lẹ́bí wọn ń làkàkà lórí àti rí owó ìyọ̀ǹda ransom gẹ́gẹ́ bí adarí ìjọ ṣe jábọ̀. Àfihàn yìí ń wáyé bí ilé ìjọsìn ṣe ké gbàjarè lórí bí ìṣòro ààbò ṣe ń burú sí i lẹ́yìn ìjínigbé èrò ìjọsìn ní ìjọba ìbílẹ̀ Kajuru, ìpínlẹ̀ Kaduna. Nínú àtẹ̀jáde láti ọwọ́ ààrẹ ECWA, ẹni ọ̀wọ̀ Joe Bagat, ní ìjọ ti ṣe àfihàn wípé 100 ọmọ ìjọ ni wọ́n jí gbé láti Kwasam District Church Council, 30 láti Saminaka District Church Council ní ìpínlẹ̀ Kaduna àti 30 mìíràn láti Kaba District Church Council ní ìpínlẹ̀ Kogi tí wọ́n sì wà ní àkàtà ajínigbé kí ìkọlù Kajuru tó wáyé. ECWA ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní èyí tí ó bani lọ́kàn jẹ́ gidigidi, tí ó ṣe àfihàn bí ìṣòro ajínigbé ṣe ń peléke sí i ní àwọn agbègbè káàkiri orílẹ̀-èdè. Ìjọ fi ẹ̀hónú wọn hàn lórí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìdojúsọ tako agbègbè Kristẹni, òjíṣẹ́ Ọlọ́run àti ará ìlú ní gbogbo ìgbà.
wípé èyí tàpá sí òfin ẹ̀tọ́ ọmọnìyàn láti gbé ìgbé ayé, jọ́sìn tàbí ààbò. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé àwọn pásítọ̀ ECWA, òṣìṣẹ́ inú ọgbà ìjàrà àti ọmọ ìjọ ló ń dojúkọ ìjínigbé, ìṣekúpa àti ìparun ọrọ̀ ajé tí àwọn mìíràn di aláìnílé lórí mọ́. ECWA bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé tí ó wáyé ní ọjọ́ 18 oṣù kìíní ọdún 2026 ní ìlú Kúnmíwálí, ìjọba ìbílẹ̀ Kajuru, bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní èèwọ̀ sacrilege. Iléeṣẹ́ ọlọ́pàá náà fìdí rẹ̀ múlẹ̀ tí ó túbọ̀ mú ìfòyà bá ará ìlú. ECWA wá ké sí ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ kí wọ́n ṣe àlékún ètò ààbò, fi ọwọ́ ṣìkún òfin mú àwọn oníṣẹ́ láabi, kí wọ́n sì pèsè ààbò tó péye sí gbogbo ilé ìjọsìn àti àwọn ibi tí ó rọrùn fún ajínigbé láti wọ̀. Bákan náà ni ìjọ rọ àwọn adarí ìlú àti àwọn olùgbé kí wọ́n ṣe àlékún ìṣọ̀kan, ìbágbé àlàáfíà bí wọ́n ti fi ìṣọ̀kan wọn hàn sí gbogbo àwọn tí wọ́n ti kó sí ọwọ́ àwọn ajínigbé pẹ̀lú àtìlẹ́yìn àdúrà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ológun 82 Division Operation Udoka ti gba olùṣọ́-àgùntàn ẹni ọ̀wọ̀ Johnson Anayo Onugu kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Enugu. Gẹ́gẹ́ bí orísun ìròyìn láti iléeṣẹ́ ológun ṣe jábọ̀, ẹni wọ́n jí gbé ní ilé rẹ̀ ní ìlú Ezimo, ìjọba ìbílẹ̀ Odenu ni wọ́n rí gbà kalẹ̀ ní ọjọ́ kan náà láì fi ara pa. Ikọ̀ ológun ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn títí kan àwọn òṣìṣẹ́ ọlọ́pàá. Níbi ìfijúrinjú ni wọ́n ti mú ọ̀kan lára àwọn ajínigbé yìí balẹ̀ tí àwọn yòókù sì na pápá bora. Lára àwọn ohun ìjà olóró tí wọ́n rí gbà ní ọwọ́ wọn ni ìbọn AK-47 rifles kan, magazine 2 àti ohun mìíràn. Èyí wáyé bí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn mú ajínigbé 4 balẹ̀ níbi routine checkpoint operation ní Orakam lánàá Ọjọ́bọ̀. Alukoro ọlọ́pàá Udeme Ede ti ṣàlàyé wípé láàrin aago 5 ní ikọ̀ Operation Zanda JTF tí wọ́n wà lẹ́nu stop and search ní police checkpoint Rẹ́bùrú ọkọ̀ dúdú Gulf 3 níbi wọ́n ti ń yẹ ara ọkọ̀ wò ní èrò ọkọ̀ yìí ti fi agídí dènà iṣẹ́ ọlọ́pàá. Níbi wọ́n ti fẹ́ sá ni wọ́n ti yọ ìbọn AK-47 rifle jáde tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá. Pẹ̀lú ìgboyà làwọn ọlọ́pàá náà fi dá wọn lóhùn. Láàrin ẹ̀ ni wọ́n rí agbébọn adàlúrú 4 mú balẹ̀ tí ọ̀kan nínú wọn sá wọ igbó nítòsí. Oríṣiríṣi ohun ìjà olóró ni ọlọ́pàá rí gbà ní ọwọ́ wọn. Lára rẹ̀ ni AK-47 rifle kan, magazine tí ó ní 15 rounds of live ammunition, ọkọ̀ Gulf dúdú àti oríṣiríṣi oògùn abẹnugọ̀ngọ̀. Ìgbìyànjú ti ń lọ láti rí ẹni sálọ mú bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Kọmíṣánná ọlọ́pàá Ifeanyi Emenare wá gbóríyìn fún àṣeyọrí àwọn ọlọ́pàá wọ̀nyí bí ó ti ní ojúṣe wọn ni láti máa kojú àwọn ọ̀daràn kí wọ́n sì máa dáàbò bo ẹ̀mí àti dúkìá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olùdásílẹ̀ Afrobeat Fẹlá Aníkúlápó Kútì ti gbáradì àti gba àmì ẹ̀yẹ Posthumous Lifetime Achievement Award níbi Grammy Awards lẹ́yìn bíi 30 ọdún tí ó ti di olóògbé, tí ó fi ìtàn balẹ̀ fún olórin Áfíríkà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn BBC ṣe jábọ̀, Fẹlá, tí gbogbo ènìyàn mọ̀ sí olùpèsè Afrobeat, ní ìdánimọ̀ rẹ̀ ń wáyé láàrin bí wọ́n ti mọ rírì àwọn orin tí wọ́n jáde láti ilẹ̀ Áfíríkà lẹ́yìn àṣeyọrí rẹ̀ tí ó fi gba Best African Performance category ní ọdún 2024. Nígbà tí ó ń fèsì, ọmọ rẹ̀ tí òun náà jẹ́ olórin Afrobeat Seun Kuti ní Fẹlá ti wà ní ọkàn àwọn èèyàn fún ọjọ́ pípẹ́. Àmì ìdálọ́lá yìí ló fẹ́ fìdí ẹ̀ múlẹ̀. Ó wá jẹ́ oríire ọ̀nà méjì. Ó ń mú déédéé bá ìtàn Fẹlá. Àwọn mọ̀lẹ́bí Fẹlá, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ni wọ́n ń retí níbi ayẹyẹ àmì ẹ̀yẹ láti gba àmì ẹ̀yẹ yìí gẹ́gẹ́ bí
aṣojú Fẹlá kí wọ́n ṣe ayẹyẹ iṣẹ́ àṣeélẹ̀ rẹ̀. Yàtọ̀ sí orin, Fẹlá tún jẹ́ ajìjàǹgbara lórí ìdájọ́ tí kò tọ́ injustice, ìwà ìbàjẹ́ àti ìjọba ológun Nàìjíríà bí ó ti ń lo orin gẹ́gẹ́ bí ohun ìjà tako àwọn tí wọ́n fi ọwọ́ agbára gbá mẹ̀kúnnù lójú. Ìjàǹgbara rẹ̀ dé góńgó ní ọdún 1977 lẹ́yìn tí ó yọ̀ǹda àwo orin tí ó pe àkọlé rẹ̀ ní Zombie lẹ́yìn tí àwọn ológun ṣe ìkọlù sí ilé rẹ̀ tí wọ́n dáná sun ilé tí ó pè ní Kalakuta Republic ní ìpínlẹ̀ Èkó, ìkọlù tí ó yọrí sí ikú ìyá rẹ̀ Fúnmiláyọ̀ Ransome Kuti látàrí ìpalára tí ó gbà. Kàkà kí Fẹlá dẹ̀yìn, ó túbọ̀ ń tako ìjọba ológun pẹ̀lú bí ó ti gbé pósí ìyá rẹ̀ lọ gbogbo ọ́fíìsì ìjọba tí ó sọ àdánù rẹ̀ di ìjà òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn onítíátà ní Nàìjíríà AGN ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi de òṣèrébìnrin Halima Abubakar kí ó bá lè ní àǹfààní àti máa bá wọn kópa nínú yíya sinimá. Oṣù kẹwàá ọdún 2024 ni Abubakar ti ń rọ́kúnlé lẹ́yìn ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí wọ́n fi kàn án tako àwọn akẹgbẹ́ rẹ̀ àti àwọn ìlúmọ̀ọ́ká ọmọ Nàìjíríà. Ìwádìí ọlọ́dún méjì tí AGN ṣe pẹ̀lú ìgbìmọ̀ fẹnukò wípé ó jẹ̀bi, èyí ló fà á tí wọ́n fi jáwé gbélé-ẹ̀ fún ìgbà díẹ̀. Ààrẹ AGN tó ń palẹ̀ ẹrù mọ́ Emeka Rollas ni ó ṣe ìkéde yìí níbi ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ AGN tuntun tí ó wáyé ní olú iléeṣẹ́ wọn l'Àbújá, níbi tí a ti rí àwọn òṣèré, onísinimá àti àwọn mìíràn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka eré jákèjádò Nàìjíríà. Rollas ti sáà rẹ̀ kejì àti èyí tí ó gbẹ̀yìn tẹnubẹ́po nínú oṣù kejìlá ọdún 2025 ń yọ̀ǹda agbára fún Abubakar Yakubu. Níbẹ̀ ni ó ti ṣàlàyé ìdí tí ó fi gbẹ́sẹ̀ kúrò lórí òfin tí ó fi de Abubakar. Ó ní nítorí òun ti ń fi ọ́fíìsì sílẹ̀, òun kò sì fẹ́ fi wọ́n sílẹ̀ sínú ipò yìí. Rollas ní Halima Abubakar gbé AGN lọ ilé-ẹjọ́ láti gba owó, síbẹ̀ àwọn ṣe ìwádìí wọn tí àwọn fi jáwé gbélé-ẹ̀ fún un, ṣùgbọ́n nítorí iṣẹ́ eré jẹ́ ọ̀nà kan ṣoṣo fún un ni àwọn fi pinnu àti dáríjì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.